àáfàá gbajúgbajà olórin fújì ní alhaji wasiu alabi ọdẹtọlá tí ó gba ayé mà sí Pasuma tàbí ọ̀gá ńlá fújì ìyún àáfàá líláfíàbí ó mà ti kan sára sí i ó ti tú àṣírí ńlá nípa nǹkan tí Pasuma tó ṣe nínú ìgbésí ayé ẹ̀ èyí tí kò lè jẹ́ kó gbàgbé ẹ̀ láéláé. Bẹ́ẹ̀ ló tún jẹ́ kó di mọ̀ pé nínú ìrìn àjò òun ó lójú ẹ̀dá tàbí ìwé olórin tó lè ṣe irú nǹkan tí Wasiu Alabi Pasuma tí ó gba ayé mọ̀ sí ọ̀gá ńlá fújì olólójú nǹkan tí ó lè ṣe irú ẹ̀ fóun. Ǹjẹ́ kí ni Pasuma ṣe fún àfẹ́ líláfíàbí? Ẹ rántí wípé ọ̀pọ̀ ọdún sẹ́yìn ní Pasuma nínú gbogbo àwọn orin tó bá fẹ́ kọ ló ti máa ń kí àáfàá ẹ̀ tó pè ní líláfíàbí tó sì jẹ́ pé láti ipasẹ̀ Pasuma èèyàn nínú bó ṣe máa ń dárúkọ àáfàá náà nínú àwọn kẹsẹ̀tì ìlòsọ àáfàá náà di gbajúmọ̀ káàkiri gbogbo ilẹ̀ Yorùbá. Kódà ọ̀pọ̀ àwọn àáfàá míì tí wọ́n ń ṣe wáàsí káàkiri ìní ọ̀fẹ́ lórúkọ tó líláfíàbí nítorí bí Pasuma bó ṣe máa ń dárúkọ ẹ̀ nínú àwọn orin ẹ̀ èyí tí ó jẹ́ kí bàbá náà kó lókìkí kó sì jẹ́ kí àwọn èèyàn kan mọ̀ bí ẹni mọ̀wó. ṣáò lọ́jọ́ Ẹtì tí í ṣe ọjọ́ Friday ọ̀sẹ̀ tó kọjá yìí ìní àáfàá líláfíàbí ló mà tú àṣírí nípa Pasuma nípa nǹkan tó ṣe fún un nínú ayé ẹ̀. Ẹ rántí pé lọ́jọ́ Ẹtì tí í ṣe Friday ọ̀sẹ̀ tó kọjá yìí ìyẹn ọjọ́ karùn-ún nínú oṣù kẹsàn-án ọdún yìí 5th of September 2025 ó ní Alhaji Wasiu Alabi Pasuma ló mà ṣí ilé àwòṣífìlà sí agbègbè Bamako Estate tó wà nítòsí Ọmọlé phase 1 ìyẹn lágbègbè Òjòdúbẹ́gà ní ìpínlẹ̀ Èkó tó sì jẹ́ pé níṣe ni ọ̀pọ̀ àwọn èèyàn káàkiri Nàìjíríà àtàwọn olólùfẹ́ pẹ̀lú Afẹ́nifẹ́re Pasuma níṣe ni wọ́n ya lọ síbẹ̀ láti bá a ṣe àjọyọ̀ oríire. Bẹ́ẹ̀ ló jẹ́ pé nínú àwọn àáfàá tó wá líláfíàbí tó jẹ́ bàbá oníǹkan ìyún àáfàá oníǹkan gan ń lọ síwájú àwọn àáfàá tí wọ́n lọ ṣàdúrà sí ilé Pasuma tuntun ọ̀ṣàrà. Nígbà tó ń sọ̀rọ̀ líláfíàbí jẹ́ kó di mọ̀ pé kì í kàn ṣe ẹnu lásán làwọn fi ń tẹ̀lé Pasuma tàbí pé kì í ṣe nǹkan kan fáwọn tàbí bóyá ó kàn kí àwọn inú rẹ́kọ̀dù lásán wọn ni tó ń ṣe fún àwọn náà ó kọjá nǹkan àfẹnusọ. Bẹ́ẹ̀ ìní ọ̀pọ̀ olórin ìní ò lè ṣerú ẹ̀. Líláfíàbí ní ọ̀pọ̀ èèyàn ni ó mọ̀ pé òun ṣe àìsàn tó ní agbára tó fẹ́ gbẹ̀mí òun pàápàá ní nǹkan bí oṣù kejìlá ọdún tó kọjá. Bẹ́ẹ̀ ló ní lásìkò náà ó ní gbogbo ìgbà tó bá wà nínú oṣù kejìlá ọdún èèyàn kì í tètè rí Pasuma bá sọ̀rọ̀ nítorí pé ojú ẹ̀ ó máa ń dí púpọ̀ àfi kéèyàn pé àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ kéèyàn tó rí bá sọ̀rọ̀. Ó ní lásìkò ìgbà náà ìní òun wá Pasuma lọ sílé. Oní Pasuma sì ní àṣà kan tó bá ń sùn èèyàn kankan ò gbọdọ̀ jí. Ó ní eléyìí ló jẹ́ kó ń lọ ilé ẹ̀. Ó ní ṣùgbọ́n bóun ṣe sálámà lọ́jọ́ náà ní Pasuma ló máa fòdìdé lójú oorun tó sì bi òun léèrè pé ṣé kò sí. Ó lóun sọ fún pé ó rẹ̀ òun gan òun fẹ́ ṣiṣẹ́ abẹ. Bẹ́ẹ̀ ló béèrè iye owó náà tó sì ní mílíọ̀nù 5.5 náírà ń lòun pè fún un. Ó ní lójú ẹsẹ̀ Pasuma ti gba àkáǹtì òun ó kọ́kọ́ fi mílíọ̀nù 4 náírà ránṣẹ́. Ó ní nígbà tó yá ó tún padà fi gbogbo ètò kù ránṣẹ́. Líláfíàbí ní òun ò tiẹ̀ lérò pé Pasuma lè san gbogbo òbítíbitì owó bẹ́ẹ̀. Olóhùn rò pé yá kẹsàn díẹ̀ ṣùgbọ́n tó ní nǹkan tó ṣe náà ó jọ òun lójú òun ò sì lè gbàgbé ẹ̀ títí láéláé. Látìgbà tí Líláfíàbí tó ti sọ̀rọ̀ yìí làwọn èèyàn máa ti ń kan sára sí Pasuma tí wọ́n sì ń jẹ́ kó di mọ̀ pé tiẹ̀ tó wá yàtọ̀ gédégbé láàrin àwọn olórin fújì nítorí pé adára nílé dára níta ni. Wọ́n ní ọ̀pọ̀ àwọn olórin fújì inú jẹ́ pé adára níta má dára nílé ni tó jẹ́ pé ìta ni máa ń ṣe sí káwọn èèyàn lè máa pariwo wọn ṣùgbọ́n wọ́n ní ti Pasuma báwọn ará ilé ṣe ń ròyìn ẹ̀ ní dáadáa ní làwọn èrò ọ̀tá làwọn náà ròyìn ẹ̀ ní dáadáa.